lẹ́tà sì tún kù tí olóyè Sunday Igboho yóò mú lọ. Ṣùgbọ́n ẹ jẹ́ n sọ àṣírí kan fún yín. Bíbélì sọ wípé ó ní àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀, ó ní yóò sì fi wọ́n mọ májẹ̀mú rẹ̀. Àṣírí tí mo fẹ́ sọ yìí nínú méje, mẹ́ta péré ni màá sọ. Tó bá di àwa ara wa màá sọ àṣírí tó kù. Ṣé rí lẹ́tà míì tí olóyè Sunday Igboho tí ó mú lọ bá wọn ní UK, torí àwọn ni wọ́n mọ bí wọ́n ṣe so Yorùbá papọ̀. Àwọn náà ni ẹni tó máa ti wá oyún ìnàgbó àbí báwo ni olú ìnàgbó àbí oyún náà ti ń pè, òun yóò máa ti lọ rẹ̀. Ṣé lẹ́tà míì tí ẹ ó mú lọ fún wọn, ẹ lọ wá ìkórìdẹ ẹyẹ odídẹrẹ́, òun ni kẹ́ ẹ fi ṣe signature, òun ni kẹ́ ẹ fi sign sí ìdí lẹ́tà tẹ́ máa lọ fún wọn. Torí pé ẹyẹ yìí ìjìnlẹ̀ Ọlọ́run ni mò ń bá yín sọ, torí pé ẹyẹ yìí abẹ̀mí ọjọ́ 5 la dá. Àwọn èèyàn ń sọ pé ìlú le pé àwọn ìjọba tó wà lóde wọ́n ti gba ọwọ́ ọ̀tún wa mú. Nígbà ayé ìṣèjọba Buhari, àwọn ìjọba àgbà náà wọ́n gbá ọwọ́ ọ̀tún àwọn ènìyàn mú. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn sì ń gbìyànjú, wọ́n ń tiraka, wọ́n ń rọ́wọ́ òsì, wọ́n sì fi ń gbìyànjú, wọ́n fi ń rí nǹkan pọ́nlá. Ṣùgbọ́n àwọn ìjọba tó wà láyé òde òní lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ìṣèjọba tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí, bíi pé wọ́n gbá kórópọ̀n àwọn ọmọ Nàìjíríà mú tí wọ́n fún gbogbo ọmọ Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà, about 60 million Nigerian people ló jẹ́ pé wọ́n ń pọ̀ kàkà kú tí wọ́n wà nínú ìṣẹ́ àti òṣì. Lẹ́yìn ìpàdé tí àwọn lọ́balọ́ba fẹ́ ṣe yìí, ọba alágbára olókìkí kan kó tó pé oṣù 6, ẹ máa kà láti ọjọ́ ìpàdé yẹn sí oṣù 6, ọba alágbára kan lórílẹ̀‐èdè yìí ó máa jáde láyé. Kí olóyè Sunday Igboho kó má jẹ́ kí ìgbésí ayé tiẹ̀ náà, ìkìlọ̀ lélẹ́yìí, kó má dàbí ti Samson nínú ìwé mímọ́ tó ní èmi ó jáde lọ, èmi ó ṣe bí ti ṣáájú, ṣùgbọ́n kò lè ṣe bẹ́ẹ̀ mọ́. Tolóyè Sunday Igboho bá wá sí ìpàdé tí wọ́n pè sí, ewu tó wà ńbẹ̀ ó pọ̀ gidi gan ni. Ewu tó wà ńbẹ̀ ti pọ̀ jù. Olóyè Sunday Igboho, Bíbélì wípé má ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ. Ìkìlọ̀ lélẹ́yìí fún olóyè Sunday Igboho kó má ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ o, kò gbọdọ̀ wálé. Ọ̀rọ̀ Ọlọ́run lélẹ́yìí o fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kẹ́ ẹ má ṣe ní tálákà lára. Nípa ọ̀rọ̀ epo, ó ní kẹ́ ẹ má ṣe ní tálákà lára. Nípa ọ̀rọ̀ owó iná, ó ní ẹ má ṣe ní tálákà lára. Nípa ètò ìlera, ó ní kẹ́ ẹ má ṣe ní tálákà lára. Nípa ìgbé ayé gbádùn, ìgbé ayé ìdẹ̀rùn, ó ní kí ẹ má ṣe ní tálákà lára. Gbogbo ìjọba kí ìjọba tó bá ti ń fi ara ní tálákà, Ọlọ́run ó lóun máa fìyà jẹ wọ́n. Torí pé igbe àwọn tálákà ó ń dé etí Ọlọ́run lókè ọ̀run. Igbe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń gòkè tọ̀ Ọlọ́run lọ. Ẹ má ṣe ròyìn pé bóyá báwọn èèyàn ṣe ń pariwo lórílẹ̀-èdè Nàìjíríà pé epo wọn, oúnjẹ wọn, gbogbo ẹ̀ le, pé bóyá Ọlọ́run àwọn ọmọ ogun ò gbọ́. Ọlọ́run gbọ́ o, ṣùgbọ́n ìdájọ́ Ọlọ́run ń bọ̀ ní kánkán. Ó rán ìdájọ́ rẹ̀ bọ̀ sórí gbogbo àwọn jẹgúdújẹrá, gbogbo àwọn ìjọba tó bá ń fi ara ní aráàlú lára lórílẹ̀-èdè Nàìjíríà. Bíbélì sọ wípé ó ní ẹ sọ fún olódodo pé yóò dára fún un. Ó ní ẹ sọ fún ènìyàn ìkà wípé ègbé ni fún un. Ìtumọ̀ ègbé tí wọ́n lò nínú Bíbélì ni pé kò ní dáa fún un. Ìkìlọ̀ lélẹ́yìí fún gbogbo olórí, kí gbogbo ẹ̀yin alágbára kẹ́ ẹ má wo ọ̀run yànyàn bí ẹni pé ẹ̀ ní kú. Kí gbogbo olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má ṣe bí Ọlọ́run, torí pé ìjọ́ tán bá ṣe bí Ọlọ́run ìjọ́ náà ni wọ́n ó kàbùkù. Ọba kan nínú Bíbélì ó nawọ́ rẹ̀ ó ní ẹ mú, bẹ́ẹ̀ ni ọwọ́ kan sì lù pa, ó sì di ìdè lẹ́sẹ̀kẹsẹ̀. Kálágbára ó má ṣe bí Ọlọ́run, torí pé Ọlọ́run ọ̀gá ògo yóò gbèjà tálákà. Mo sì gbàládùá lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì níwájú ẹni tí mo dúró ní dédé àkókò yìí. Gbogbo tó jẹ́ ìṣòro fún ọmọ Nàìjíríà Ọlọ́run ó sọ di pẹ̀tẹ́lẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí jákèjádò àgbáńlá ayé, ọ̀rọ̀ Ọlọ́run leléyìí o. Mo rán àṣẹ Olódùmarè jáde ní ìgbà 7. Torí Bíbélì wípé ẹni tó ní ojú 7, ìwo 7, ó ní tí ṣe ti ẹ̀mí Ọlọ́run 7. Mo sọ àsọtẹ́lẹ̀, ẹni tó bá gbàgbọ́ nìkan, kí ọdún 2024 tó parí, ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ tí ó yí ìta ayé rẹ̀ padà sí rere lórúkọ Jésù yóò ṣẹlẹ̀. Eléyìí jẹ́ ti bàbá Akíntóyè àti gbogbo ọmọ Yorùbá pátápátá. Ó ní àwọn mímọ́ kí wọ́n má sọ ìrètí nù, kí wọ́n sì má bọkàn jẹ́. Ó sọ nínú ìwé Àìsáyà, ó láwọn tó dúró dolúwa, ó ní wọ́n fi ìyẹ́ gòkè bí idì, ó ní wọ́n sáré kì yóò sì rẹ̀ wọ́n. Ẹ jẹ́ kí gbogbo wa ká mú ọkàn lé ká sì máa gbàdúrà. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá jákèjádò àgbáyé
mo sì kí yín káàbọ̀ sí orí ìkànnì yìí. Àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kan wà tí mo fẹ́ bá gbogbo àgbáyé sọ lónìí. Àkọ́kọ́ ná, nípa Yorùbá Nation, nípa lẹ́tà tí olóyè Sunday Igboho àti àwọn ìyókù bàbá Akíntóyè tí wọ́n mú lọ sí ọ̀dọ̀ Prime Minister ti UK. Ẹlẹ́ẹ̀kejì náà ni lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba tí wọ́n pè fún ìpàdé pàjáwìrì. Àwọn ìjìnlẹ̀ Ọlọ́run kan wà tí mo fẹ́ kí gbogbo àgbáyé ó gbọ́ lónìí. Bákan náà ni nípa ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu lórílẹ̀‐èdè Nàìjíríà. Nípa ọ̀rọ̀ Very Dark Man, àwọn mẹ́sẹ̀jì kan wà tó lágbára tí mo fẹ́ sọ fún gbogbo ènìyàn lónìí pẹ̀lú ọ̀rọ̀ Bobrisky àti àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Torí pé láyé àtijọ́ ní inú ìwé mímọ́, tí ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ láàárín ìlú, wọ́n tọ̀ àwọn wòlíì lọ, wọ́n á sì ní pé kí wọ́n bá wa tan ìmọ́lẹ̀ sí nǹkan tó ń lọ. Àwọn ayé ìgbà kan kó tó di pé àwọn wòlíì gan wà, ó ní àwọn aṣọ kan tí àwọn wòlíì tí àwọn èèyàn máa ń gbé wọ̀ nígbà yẹn, éfódì tí wọ́n ó gbé wọ̀. Ẹni bá ti gbé aṣọ yìí wọ̀ á ní àǹfààní láti mọ àwọn ìjìnlẹ̀ ti ẹ̀mí. Ṣé ẹ rí nípa àwọn lọ́balọ́ba tí wọ́n pè pé wọ́n fẹ́ ṣe ìpàdé, tí mo sì ń gbọ́ wípé wọ́n ní kí olóyè Sunday Igboho náà kó yọjú. Ìkìlọ̀ tó lágbára tí mo máa sọ ni wípé olóyè Sunday Igboho gbọ́dọ̀ wá. Bẹ́ẹ̀ ni, torí wípé wíwá olóyè Sunday Igboho nírú àkókò báyìí ó léwu. Àkọ́kọ́ ná, ṣáájú àkókò yìí, kí ló dé tí àwọn lọ́balọ́ba tí wọn ò ti perú ìpàdé ìṣáájú, tó ṣe wá jẹ́ wípé ní ìgbà tí wọ́n mú lẹ́tà lọ tí wọ́n ti kọ petition tán ni wọ́n wá ṣẹ̀ wá ń pè fún ìpàdé eléyìí tí wọ́n fẹ́ ṣe ní àìpẹ́ yìí. Mo rọ̀ olóyè Sunday Igboho gidigidi kó má lọ o, ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ bá wa sọ lónìí màá máa fìdí ẹ̀ múlẹ̀ láti inú Bíbélì wá. Ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sínú ìwé Judges, ìyẹn oníwàásù, orí 16, that is chapter 16 verse 20. Ó sì wí pé àwọn Filistini dé Samson, ó sì jí kúrò ní ojú oorun rẹ̀, ó sì wí pé èmi ó jáde lọ bíi tìgbà ìṣáájú, kí èmi kí ó sì gba ara mi. Òun kò sì mọ̀ pé Olúwa ti kúrò ní ọ̀dọ̀ rẹ̀. Samson alágbára, gbogbo ènìyàn ló mọ̀, gbogbo wa la ti gbọ́ ìtàn nínú ìwé mímọ́. Gẹ́gẹ́ bí àwọn ọ̀tá ṣe fẹ́ mú, ó tó àkókò kan Samson ibi tó lágbára dé nígbà tí àwọn ọ̀tá fẹ́ mú Samson. Ó fa géètì odidi ìlú, bí ká sọ pé bí ìlú Èkó ìṣe wà, kí géètì kan ṣoṣo tó wọ ìlú yìí, ẹ mọ̀ bí géètì yẹn ó ṣe tóbi tó, kẹ́nìkan wá gbé sí èjìká rẹ̀, ó wá gbé géètì, ó tún wá gbé ilẹ̀kùn, ó gbé lọ sórí òkè, ó wá lọ jù sínú ọ̀gbun. Ṣùgbọ́n lọ́jọ́ kan wọ́n dọdẹ Samson, bó ṣe ní agbára tó, bí ìwà láàyè Ọlọ́run ṣe wà pẹ̀lú ẹ̀ tó, ọwọ́ ba Samson. Kí olóyè Sunday Igboho kó má jẹ́ kí ìgbésí ayé tiẹ̀ náà, ìkìlọ̀ lélẹ́yìí, kó má dàbí ti Samson nínú ìwé mímọ́ tó ní èmi ó jáde lọ, èmi ó ṣe bí ti ṣáájú, ṣùgbọ́n kò lè ṣe bẹ́ẹ̀ mọ́. Tolóyè Sunday Igboho bá wá sí ìpàdé tí wọ́n pè sí, ewu tó wà ńbẹ̀ ó pọ̀ gidi gan ni, ewu tó wà ńbẹ̀ ti pọ̀ jù. Olóyè Sunday Igboho, Bíbélì wípé má ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ, ìkìlọ̀ lélẹ́yìí fún olóyè Sunday Igboho, kó má ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ o, kò gbọdọ̀ wálé. Ayé ti lajú, gbogbo ìpàdé tán bá fẹ́ ṣe ẹ máa ṣe lórí Zoom call. Bẹ́ẹ̀ ni, mi ò sọ pé kó má bá wọn ṣèpàdé, ẹ ṣe lórí Zoom, ìwọ náà join wọn lórí Zoom call. Ìyẹn jẹ́ lórí ti ìpàdé tí àwọn lọ́balọ́ba fẹ́ ṣe àti ìkìlọ̀ fún olóyè Sunday Igboho. Bákan náà nípa ti bàbá Akíntóyè, nínú ẹ̀mí bàbá ń wò pé Yorùbá Nation nígbà wo ni yóò bọ́ sí. Bí èrò ti bàbá wọn ń fẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ lójú ayé àwọn gangan ni. Mo dẹ̀ gbàládùá lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì, gbogbo ohun rere tó wà lọ́kàn yín Ọlọ́run á jẹ́ kó wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run wípé kí àwọn mímọ́ kí wọ́n má bẹ̀rù, kí wọ́n ó sì má sọ ìrètí nù. Eléyìí jẹ́ ti bàbá Akíntóyè àti gbogbo ọmọ Yorùbá pátápátá. Ó ní àwọn mímọ́ kí wọ́n má sọ ìrètí nù, kí wọ́n ó sì má bọkàn jẹ́. Ó sọ nínú ìwé Àìsáyà, ó láwọn tó dúró dolúwa, ó
ó ní wọn ó fi ìyẹ́ gòkè bí idì, ó ní wọn ó sáré kì yóò sì rẹ̀ wọ́n. Ẹ jẹ́ kí gbogbo wa ká mú ọkàn lé ká sì máa gbàdúrà kíkankíkan lórí ọ̀rọ̀ Yorùbá nation. Àwọn ènìyàn tó yẹ kí á fọ̀rọ̀ lọ̀, àwọn tí ò yẹ ká fọ̀rọ̀ lọ̀ k'Ọlọ́run kó fojú wọn hàn. Nítorí pé ibi tọ́rọ̀ dé dúró báyìí, ọ̀rọ̀ ti dé, àwọn Yorùbá ní tẹ̀gún bá ti débi hàn, ẹ̀gún ti débi pé ó fẹ́ yọ ni. Ìkìlọ̀ fún olóyè Sunday Igboho nìyẹn. Ṣé rí ní ti àwọn lọ́balọ́ba, lẹ́yìn ìpàdé tí àwọn lọ́balọ́ba fẹ́ ṣe yìí, ọba alágbára olókìkí kan kó tó pé oṣù mẹ́fà, ẹ máa kà láti ọjọ́ ìpàdé yẹn sí oṣù mẹ́fà, ọba alágbára kan lórílẹ̀‐èdè yìí ó máa jáde láyé. Lẹ́yìn tí ọba yìí bá jáde láyé, ìṣẹ̀lẹ̀ kan ó ṣẹlẹ̀ tí ó ran Yorùbá lọ́wọ́. Torí Bíbélì sọ wípé ó ní ọdún tí Uzziah ọba kú, ó ní mo rí Olúwa ó jókòó lórí ìtẹ́ ògo. Ẹ gbọ́ nǹkan tá a kọ nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Àìsáyà orí 6 ẹsẹ̀ 1. Ó ní ọdún tí Uzziah ọba kú, èmi rí Olúwa jókòó lórí ìtẹ́ tí ó ga, tí ó sì gbé ara rẹ̀ sókè, ìṣẹ́ tí aṣọ ìgúnwà rẹ̀ ó kún tẹ́ḿpìlì. Ó ní ọdún tí Uzziah ọba kú, ó ní èmi rí Olúwa. Nígbà tí ọba alágbára yìí bá kú, olókìkí ni o, kì í ṣọba tí ó kú táwọn èèyàn ṣẹ̀ máa béèrè, gbogbo ìwé ìròyìn pátápátá ló máa gbé. Nígbà tí ọba yìí bá kú, ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yóò ran Yorùbá lọ́wọ́. Ẹ kọ sílẹ̀, eléyìí náà máa ṣẹlẹ̀, ìyẹn lórí ọ̀rọ̀ ti Yorùbá nation. Ẹlẹ́ẹ̀kẹta, that is the number 3. Eléyìí ní í ṣe pẹ̀lú gbogbo àwọn olórí, gbogbo àwọn tí wọ́n ń ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ lónìí. Nípa Bọ́lá Ahmed Tinubu. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lẹ́nu lọ́rọ̀, tẹ́ ẹ mọ àwọn ènìyàn yìí, ẹ bá wọn sọ̀rọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ni mo fẹ́ fi ránṣẹ́ sí gbogbo àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ sọ fún Tinubu, ẹ sọ fún gómìnà ìpínlẹ̀ Èkó Sanwó-Olú, ẹ sọ fún Akpabio, ẹ sọ fún Wike, ẹ sọ fún gbogbo àwọn olóṣèlú, gbogbo àwọn ọba tí wọ́n ń ṣàkóso lórílẹ̀-èdè Nàìjíríà wípé ara ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìwé òwe orí 22 ẹsẹ̀ 22, ó ní kí ẹ má ṣe fi ara ni tálákà. Gbogbo ìjọba kí ìjọba tó bá ti ń fi ara ni tálákà, Ọlọ́run máa fìyà jẹ wọ́n. Torí pé igbe àwọn tálákà ó ń dé etí Ọlọ́run lókè ọ̀run. Igbe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń gòkè tọ̀ Ọlọ́run lọ. Ẹ má ṣe ròyìn pé bóyá báwọn èèyàn ṣe ń pariwo lórílẹ̀-èdè Nàìjíríà pé epo wọn, oúnjẹ wọn, gbogbo ẹ̀ le, pé bóyá Ọlọ́run àwọn ọmọ ogun ò gbọ́. Ọlọ́run gbọ́ o, ṣùgbọ́n ìdájọ́ Ọlọ́run ń bọ̀ ní kánkán. Ó rán ìdájọ́ rẹ̀ bọ̀ sórí gbogbo àwọn jẹgúdújẹrá, gbogbo àwọn ìjọba tó bá ń fi ara ni aráàlú láà lórílẹ̀-èdè Nàìjíríà. Bíbélì sọ wípé ó ní ẹ sọ fún olódodo pé yóò dára fún un. Ó ní ẹ sọ fún ènìyàn ìkà wípé ègbé ni fún un. Ìtumọ̀ ègbé tí wọ́n lò nínú Bíbélì ni pé kò ní dáa fún un. Gbogbo ẹnikẹ́ni tó bá wá jẹ́ pé ó ń fi ara ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀yin náà ti mọ nǹkan tí ìwé máa sọ pé irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀, Bíbélì ló sọ, èmi kọ́, ó ní kò ní dáa fún irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀. Ẹ gbọ́ nǹkan tí Bíbélì sọ nínú ìwé òwe orí 22 ẹsẹ̀ 22. Má ṣe ja tálákà ní olè nítorí tí ṣe tálákà, bẹ́ẹ̀ ni kí o má sì ṣe ni olùpọ́njú lára ní ibodè, nítorí Olúwa yóò gbìjà wọn, yóò sì gba ọkàn wọn. Àwọn tí à ń gbà yóò gba ọkàn wọn. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ó ní ẹ má ṣe ni tálákà lára. Ọlọ́run ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Bóyá ààrẹ gan ò mọ̀ wípé ìlú le. Olórin kan kọrin, ó ní kò sọ́ba tí ò dáa, ó lè jẹ́ àwọn ìjòyè burúkú. Ó ṣeéṣe kí Tinubu gan ó má jẹ́ èèyàn burúkú. Ó ṣeéṣe kí Tinubu gan ó ní ìpinnu rere fún orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n kó kó àwọn ènìyàn burúkú. Ó lè jẹ́ àwọn èèyàn burúkú ló wà nínú kábínẹ̀tì tí wọ́n make bad policy tó fi ara ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ọ̀rọ̀ Ọlọ́run leléyìí o fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kẹ́ ẹ má ṣe ni tálákà lára. Nípa ọ̀rọ̀ epo, ó ní kẹ́ ẹ má ṣe ni tálákà lára. Nípa ọ̀rọ̀ owó iná, ó ní ẹ má ṣe ni tálákà lára. Nípa ètò ìlera, ó ní kẹ́ ẹ má ṣe ni tálákà lára. Nípa ìgbé ayé gbádùn, ìgbé ayé ìdẹ̀rùn, ó ní kí ẹ má ṣe ni tálákà lára.
àwọn èèyàn ń sọ pé ìlú le pé àwọn ìjọba tó wà lóde wọ́n ti gbá ọwọ́ ọ̀tún wa mú. Nígbà ayé ìṣèjọba Buhari, àwọn ìjọba àgbà náà wọ́n gbá ọwọ́ ọ̀tún àwọn ènìyàn mú, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn sì ń gbìyànjú, wọ́n ń tiraka, wọ́n ń rọ́wọ́ òsì, wọ́n sì fi ń gbìyànjú, wọ́n fi ń rí nǹkan pọ́nlá. Ṣùgbọ́n àwọn ìjọba tó wà láyé òde òní lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ìṣèjọba tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí, bíi pé wọ́n gbá kórópọ̀n àwọn ọmọ Nàìjíríà mú tí wọ́n fún gbogbo ọmọ Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà, about 60 million Nigerian people ló jẹ́ pé wọ́n ń pọ̀ kàkà kú tí wọ́n wà nù sí àti òsì. Ìdí nìyí tí ìkìlọ̀ ṣe wá fún gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà pé kẹ́ ẹ ṣe eré o, pé kẹ́ ẹ ṣe eré o, pé kẹ́ ẹ ṣe eré o. Ìkìlọ̀ lélẹ́yìí fún gbogbo olórí, kí gbogbo ẹ̀yin alágbára kẹ́ ẹ má wo ọ̀run yànyàn bí ẹni pé ẹ̀ ní kú. Kí gbogbo olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má ṣe bí Ọlọ́run, torí pé ìjọ́ tán bá ṣe bí Ọlọ́run ìjọ́ náà ni wọ́n ó kàbùkù. Ọba kan nínú Bíbélì ó nawọ́ rẹ̀ ó ní ẹ mú, bẹ́ẹ̀ ni ọwọ́ kan sì lù pa, ó sì di ìdè lẹ́sẹ̀kẹsẹ̀. Kálágbára ó má ṣe bí Ọlọ́run, torí pé Ọlọ́run ọ̀gá ògo yóò gbèjà tálákà. Mo sì gbàládùá lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì níwájú ẹni tí mo dúró ní dédé àkókò yìí. Gbogbo tó jẹ́ ìṣòro fún ọmọ Nàìjíríà Ọlọ́run ó sọ di pẹ̀tẹ́lẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí jákèjádò àgbáńlá ayé, ọ̀rọ̀ Ọlọ́run leléyìí o. Mo rán àṣẹ Olódùmarè jáde ní ìgbà méje, torí Bíbélì wípé ẹni tó ní ojú méje, ìwo méje, ó ní tí ṣe ti ẹ̀mí Ọlọ́run méje. Mo sọ àsọtẹ́lẹ̀, ẹni tó bá gbàgbọ́ nìkan, kí ọdún 2024 tó parí, ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ tí ó yí ìta ayé rẹ̀ padà sí rere lórúkọ Jésù yóò ṣẹlẹ̀. Lẹ́yìn protest tí wọ́n ṣe nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí, mo sọ fáwọn kan, mo ní nǹkan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa wọ́n ni, torí protest yẹn ò fẹsẹ̀ múlẹ̀, kò fẹsẹ̀ múlẹ̀. Tẹ́ bá protest tó ṣẹlẹ̀ nígbà ayé Goodluck Jonathan, everybody shut ìgboro down fún odidi bí ọ̀sẹ̀ bíi méjì. Ìjọba gan mọ̀ lára nígbà náà. Ṣùgbọ́n protest eléyìí ó dàbí ìgbà tí ewúrẹ́ ń bínú tó kàn fẹsẹ̀ halẹ̀ ni, kò sí nǹkan tó fẹ́ ṣe fólówó ẹ̀. Àwọn ìjọba lẹ́yìn protest kò pọ́sẹ̀ bíi méjì sí mẹ́ta, wọ́n fowó lówó epo di 8 something. Ìyẹn la sì ń fà àti ìfà tán, epo tún ti di 1000 plus. Wọ́n dẹ̀ ń fi orílẹ̀-èdè Nàìjíríà compare àwọn European country pé ẹ lọ multiply iye tán ta epo per litre. Kì í ṣe the same economy ní gbogbo wa jọ ń lò. Ṣé minimum wage wa ṣé bákan náà ló ṣe rí? Ẹni tó jẹ́ house help lórílẹ̀-èdè Nàìjíríà àti house help nílùú òyìnbó, ó tiẹ̀ lè gba house help gan nílùú òyìnbó. Torí normal owó tẹ́ máa san fún white collar job náà náà máa san fún fẹ́ni tó gbọmọ ọ̀dọ̀. Kí ló dé? Báwo lọ̀bọ ṣe sorí tí náà kí o ṣe? Ṣé bí ọjọ́ kan náà ni Ọlọ́run dá gbogbo wa sílé ayé? Kí ló dé tí àwọn kan ń jìyà, tí àwọn kan ń jọrọ̀, táwọn kan ń jìyà? Ẹ jẹ́ kí gbogbo wa ó rò. Àwọn Yorùbá sọ̀rọ̀, wọ́n ní àìláṣọ lọ́rùn pàká, wọ́n ló yẹ kó tó àpérò fún gbogbo ọmọ eriwo. Ọ̀rọ̀ lélẹ́yìí fún gbogbo ẹ̀yin olórí o, fún gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà pé kẹ́ ẹ lọ jáwọ́. Ìwé àwọn ọba kínní orí 12 ẹsẹ̀ 6 sí 11. Ẹ jẹ́ n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tí ọba Sólómọ́nì kú. Ọmọ rẹ̀ tí wọ́n ń pè ní Rèhóbóámù, ọmọ ẹ̀ wá jọba. Ìgbà tọ́mọ ẹ̀ jọba, ó wá lọ gbàmọ̀ràn lọ́wọ́ àwọn àgbààgbà wípé ẹ dákun o, bí bàbá òun ṣe ṣèjọba, báwo ni kóun ṣe ṣe ìjọba tóun kó lè bẹ́tà o, àbí báwo o. Ó gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn àgbààgbà. That is, mo lè fi ṣàkàwé pé ká fi wé ọba Solomon. Ọmọ rẹ̀ tó wá jọba lẹ́yìn rẹ̀ ó ní ká fi wé ìjọba Bọ́lá Ahmed Tinubu tó wà lọ́wọ́lọ́wọ́. Nígbà tí ọmọ Solomon jọba, wá lọ gbàmọ̀ràn lọ́wọ́ àwọn àgbààgbà pé báwo ni kóun ṣe ṣèjọba òun. Ó gbàmọ̀ràn àwọn àgbààgbà, ó gbàmọ̀ràn àwọn ọmọdé. Ẹ wá gbọ́mọ̀ràn tí wọ́n fún un. Ìyẹn ni mo ṣe sọ̀rọ̀ nípa policy tí àwọn bíi CBN governor, àwọn tí finance minister, àwọn tí wọ́n yí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ká. Ẹ já gbọ́rú ìmọ̀ràn tí irú ìmọ̀ràn wo gan ni wọ́n fún ààrẹ, táàrẹ fi rò pé orílẹ̀-èdè Nàìjíríà ní ìlọsíwájú. Ó kọ ìmọ̀ràn àwọn àgbààgbà tí wọ́n bá dá, ó sì bá àwọn ìpẹ́ rẹ̀ tí wọ́n dàgbà pẹ̀lú rẹ̀, tí wọ́n sì dúró ní iwájú rẹ̀ gbìmọ̀. Ìyẹn ni pé mo fi yé yín pé Rèhóbóámù lọ́mọ, ó dàbí ìjọba Tinubu tó gba ìmọ̀ràn lọ́wọ́ àwọn ìpẹ́ rẹ̀ tí wọ́n jọ dàgbà. Ẹ̀wẹ̀ CBN governor, finance minister àti àwọn tó rọ̀gbà yìí ìjọba tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí wọ́n rọ̀gbà yìí ká, ó wá gbàmọ̀ràn lọ́wọ́ wọn pé báwo ni ká ṣe sọ̀rọ̀ ajé,
báwo ni ká ṣe ṣe ti forest, báwo ni ká ṣe ṣe ti báwo ni ká ṣe ṣe léyìí. Ẹ gbọ́rú ìmọ̀ràn tí wọ́n gba ààrẹ o, irú ẹ̀ náà ti ṣẹlẹ̀ nínú ìwé mímọ́. Ó sì wí fún wọn pé ìmọ̀ràn kí ni ẹ̀yin dá, kí àwa kí ó lè dá àwọn ènìyàn yìí lóhùn tí wọ́n bá mi sọ wípé ṣé kí àjàgà tí bàbá rẹ tí ó fi sí wa lọ́rùn kí ó fúyẹ́. Ìyẹn àwọn àgbààgbà nígbà tí ìjọba Buhari tó kú òun bẹ̀, àwọn kan ti sọ pé ọ̀rọ̀ subsidy yìí ẹ bá filẹ̀ sa, ẹ bá fi kíní ilẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó kọ̀ kò gbọ́. Ó pe àwọn ìgbìmọ̀ tiẹ̀ pé kí ni ká ṣe lórí nǹkan tó ń bọ̀ yìí. Àwọn tiẹ̀ náà wá fún un mọ̀ràn. Ẹ gbọ́ mọ̀ràn tí wọ́n wá fún un. Àwọn ìpẹ́ rẹ̀ tí ó dàgbà pẹ̀lú rẹ̀ wí fún un pé báyìí ni kí ìwọ kí ó wí fún àwọn ènìyàn yìí tí wọ́n ń bá ọ sọ wípé bàbá rẹ mú kí àjàgà wa di wúwo, ṣùgbọ́n ìwọ kí ó fúyẹ́ díẹ̀ fún wa. Báyìí ni kí ìwọ kí ó sọ fún wọn, ọmọdérín mi yóò nípọn ju ẹgbẹ́ bàbá mi lọ. Ó yẹ kí n ka Bible verse fún wa lóyìnbó. Ìyẹn ni pé ọmọdérín yóò nípọn ju ti bàbá òun lọ. Ẹ máa yé wa dáadáa ń sìn. Ilé fi mọ ìjọba Tinubu àti ìjọba ti Buhari, ìyàtọ̀ tó wà láàrin ìjọba méjèèjì. Ẹ wá gbọ́ nípa 17. Ó ní 11, ǹjẹ́ nísinsìnyí bàbá mi gbé àjàgà wúwo kà yín, èmi ó sì fi kún àjàgà yín. Bàbá mi ti fi pàṣán nà yín, ṣùgbọ́n èmi yóò fi àkekè nà yín. Ẹ gbọ́ nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ní ìgbà ayé ìjọba Buhari ní ọdún tó kọjá 2023, èló ni bag of rice? Wọ́n ra bag of rice ní 45,000, 35-45 ní last year. Èló ni fuel? 165 naira per fuel. Ṣùgbọ́n nígbà tí àwọn policy maker tí wọ́n rògbà yí ààrẹ tuntun ká, ẹ tún gbọ́ nǹkan ìmọ̀ràn tí wọ́n fún olórí ń tọ́. Ìdí nìyẹn tí ààrẹ náà fi sọ pé tó subsidy gone. Ó ní ǹjẹ́ nísinsìnyí bàbá mi gbé àjàgà wúwo kà yín, èmi ó sì fi kún àjàgà yín. Bàbá mi ti fi pàṣán nà yín, ṣùgbọ́n èmi yóò fi àkekè nà yín. Ìdí nìyẹn tí mo ṣe ní ọ̀rọ̀ tòní ìkìlọ̀ ní o fún gbogbo olórí, fún gbogbo alágbára. Kẹ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ara ni aráàlú. Ẹ ṣe àwọn pọ́lísì tí ó mú ìgbà rọrùn fáwọn ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ò lè lọ iléèwé mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ń kágbá wọn náà kò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ààrẹ wa sì ń lọ káàkiri orílẹ̀‐èdè lágbàáyé, wọn ò ní dá yín lóhùn. Wọn ò ní dá ààrẹ wa lóhùn. Wọn ò ní dáhùn. Gbogbo ìrìn àjò tẹ́ ẹ̀ ń lọ àti ṣètìmá o nínú èrò ọkàn tí yín bíi pé kẹ́ lọ wú international investors kí wọ́n lè wá sórílẹ̀‐èdè Nàìjíríà, ṣùgbọ́n wọn ò ní wá. Torí pé àwọn Yorùbá ní ilé làáwò ká tó sọmọ lórúkọ. Nígbà tán bá wọnú ọ̀dẹ̀ tẹ́ ẹ ti wá, tí wọ́n rò pé àwọn local investor gan tán wà nílùú yín gan wọ́n ń pariwo Dangote refinery ẹ wá fún láísẹ̀nsì o, àfún láísẹ̀nsì o, epo rẹ̀ clean o, epo ò clean. Ṣé ìyẹn ló yẹ ká máa sọ ní year 2024? Nígbà tí àwọn orílẹ̀-èdè lágbàáyé wọ́n ń sọ̀rọ̀ nípa technology, nígbà tí àwọn orílẹ̀-èdè lágbàáyé ń sọ pé àwọn ń lọ ní òṣùpá, nígbà tí àwọn orílẹ̀-èdè lágbàáyé tí wọ́n ti ń wo pé ókè o maternal mortality báwo la ṣe reduce tó jẹ́ pé ìyá tó fẹ́ bímọ gan ò ní kú mọ́ rárá. Wọ́n ń ṣe pé báwo ni wọ́n ṣe máa gbin, ìjẹ́ ẹ mọ̀ pé ọ̀nà tí wọ́n fi ń gbin àgbàdo ń sìn ti yàtọ̀ tó jẹ́ pé láàárín oṣù kan àgbàdo ó pọnmọ, yóò dẹ̀ gbó tí ẹ ó dẹ̀ jẹ́ kì í ṣe kẹ́míkà ni wọ́n fi gbìn. It's modern technology. Gbogbo nǹkan yìí ni àwọn orílẹ̀-èdè ni wọ́n ń gbéṣe lágbàáyé. Ṣùgbọ́n lórílẹ̀-èdè wa ní year 2024 a sì ń sọ̀rọ̀ epo. Mo ń wo ìkànnà àwọn sẹ́nétọ̀ wa lánàá tó ti ṣe gọ́fúnà rí, ó ní 14 million kéré jù. Ó ní 14 million táwọn ná lóṣù pé ká tó increase owó. 14 million. Ó ní kódà òun lè print ẹ̀ jáde kán wo statement tó ní bóyá Senate Bank ló tiẹ̀ dárúkọ
pé kí wọ́n wo statement of account òun bóun ṣe náwó pé almost 9 million ó fi san salary ṣé dandan ni kó gba staff tí ó gba 9 million ṣe bí wọ́n ní ìwọ̀n eku ni wọ́n tẹ́ bọ́mọ Nàìjíríà ò bá ní agbára láti ṣe nǹkan kan fúnjọba ṣùgbọ́n tí wọ́n bá ké pe Ọlọ́run tí wọ́n bá ké pe Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun nǹkan kan sì wà tí Ọlọ́run ò fẹ́ o tí omijé ojú tálákà bá ń bọ́ sílẹ̀ tó ń kán sílẹ̀ tó ń kán sílẹ̀ tẹ́ bá lọ kà ó wà níwèé Revelation omijé ojú wọn ò lọ lásán o ẹ jẹ́ ká rántí Àbáṣà omijé ojú tálákà ò lọ lásán ìkìlọ̀ lélẹ́yìí o fún gbogbo ẹ̀yin olórí tẹ̀ ń ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà nípa ti lẹ́tà tí wọ́n mú lọ sí tí wọ́n kọ sí UK tí wọ́n mú lọ bá Prime Minister ṣé rí mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n tẹ́tí gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa lónìí àkọ́kọ́ náà kò sí nǹkan tí United Nations tí wọ́n ó ṣe nípa ọ̀rọ̀ Yorùbá Nation ẹ gbọ́ mi dáadáa o ohun tèmi náà fẹ́ ni kí Yorùbá Nation kó ṣẹlẹ̀ lójú ayé wa o ṣùgbọ́n United Nations wọn ò ní agbára láti tú orílẹ̀-èdè Nàìjíríà ká mo fẹ́ kó yé gbogbo wa eléyìí kì í ṣe ọ̀rọ̀ wòlíì ni mò ń sọ ṣùgbọ́n mò ń sọ ní ọ̀rọ̀ ti ìmọ̀ àti nípa òfin ẹ lọ ka policy àti àwọn òfin tí wọ́n fi gbé United Nations kalẹ̀ ó kọjá agbára wọn láti pín orílẹ̀-èdè ká wọn ò ní dá sí nígbà tí Czechoslovakia tí wọ́n fẹ́ pín wọn ò dá sí o ṣùgbọ́n nígbà tí wọ́n pín wọ́ọ́rọ́wọ́ United Nations àpò fún wọn pé a mọ̀ yín gẹ́gẹ́ bí sovereign nation ìgbà tí Malaysia Singapore tí wọ́n pín lọ́jọ́ yẹn United Nations ò dá sí bọ̀ wọ́n recognize wọn nígbà tí wọ́n pín wọ́ọ́rọ́wọ́ United Nations kọ́ ni yóò sọ pé kí Nàìjíríà ò pín ó kọjá agbára wọn ṣùgbọ́n nínú fídíò míì tí màá sọ àwọn ìgbésẹ̀ tí àwa ọmọ Yorùbá tá a ní láti gbé ṣe rí lẹ́tà tí wọ́n mú lọ bá Prime Minister yẹn lẹ́tà sì tún kù tí olóyè Sunday Igboho yóò mú lọ ṣùgbọ́n ẹ jẹ́ n sọ àṣírí kan fún yín Bíbélì sọ wípé ó ní àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀ ó ní yóò sì fi wọ́n mọ májẹ̀mú rẹ̀ àṣírí tí mo fẹ́ sọ yìí nínú méje mẹ́ta péré ni màá sọ tó bá di àwa ara wa màá sọ àṣírí tó kù ṣe rí lẹ́tà míì tí olóyè Sunday Igboho tí ó mú lọ bá wọn ní UK torí àwọn ni wọ́n mọ bí wọ́n ṣe so Yorùbá papọ̀ àwọn náà ni ẹni tó máa ti wá oyún ìnàgbó àbí báwo ni olú ìnàgbó àbí oyún náà ti ń pè òun yóò máa ti lọ rẹ̀ ṣe lẹ́tà míì tí ẹ ó mú lọ fún wọn ẹ lọ wá ìkórìdẹ ẹyẹ odídẹrẹ́ òun ni kẹ́ ẹ fi ṣe signature òun ni kẹ́ ẹ fi sign sí ìdí lẹ́tà tẹ́ máa lọ fún wọn torí pé ẹyẹ yìí ìjìnlẹ̀ Ọlọ́run ni mò ń bá yín sọ torí pé ẹyẹ yìí abẹ̀mí ọjọ́ karùn-ún la dá nígbà tí Noah tó wà nínú ọkọ̀ lọ́jọ́ wọn ni ó rán ẹyẹ jáde Noah wà nínú àhámọ́ ẹyẹ ló rán jáde o nígbà tí Elijah tó fẹ́ kú sọ́nà ẹyẹ ni Olúwa tún rán sí nígbà tí Jésù fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ Bíbélì wípé ọ̀run ṣí ó ní ẹ̀mí mímọ́ sì wá ní bí àdàbà ó sọ̀rọ̀ pé èyí ni àyànfẹ́ ọmọ mi ẹ lọ wá ìkódẹ mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ òun ni kí wọ́n fi sí ink blue ink kẹ́ ẹ fi sign lẹ́tà tẹ́ fẹ́ lọ fún wọn tó bá yá màá sọ àṣírí tó kù ńbẹ̀ tó rọ̀ mọ́ ṣẹ́rí gbogbo ọmọ Yorùbá ẹ lọ fọkàn balẹ̀ Yorùbá Nation sì ń bọ̀ bẹ́ẹ̀ ni Yorùbá Nation ó ń bọ̀ láìpẹ́ àti láì jìnnà